Yeah. Queen Dami, ṣé wọ́n ti yá ẹ àbí wọ́n yá ẹ ó dákú why you go dákú only question why I ask. Portable don't react to Queen Dami fainting and rush to hospital. Listen to what he has to say. Ọlọ́run sẹ́ mo kàn béèrè lọ́wọ́ ọmọ yẹn pé ṣé wọ́n ti yá ẹ àbí wọ́n yá ẹ ó dákú why you go dákú only question why I ask. Maybe you say you wan love me back before you say no love again. Now love don come again. Okay, love dey go dey come, love gone na scam, love don cost. Ó kàn béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ti yá àbọ̀ ìyá ló dákú yes or no ṣó yá ẹ ṣé they tear you or they no tear you. They tear your pint or they no tear your pint you faint. Ṣó lọ gbé wá ní àbí alpha sọ̀rọ̀ sókè o dem yá ẹ or dem no yá ẹ that's all lọ́ba yá ẹ ṣé wọ́n yá ẹ. Queen Dami ti jí o. Wọ́n fẹ́ kẹ́ wá lọ gbọ́ nǹkan tí ìyá Queen Dami sọ àti advice tí wọ́n fún Queen Dami pé Queen Dami ṣó mọ̀ pé sẹ́ẹ̀tì olórí Naomi nìwọ náà ìyẹn náà wà bẹ́ẹ̀ máa gbọ́ yẹn náà ẹ máa wá gbọ́ nǹkan tí ìyá ẹ̀ náà sọ àti nǹkan tí àwọn ènìyàn sọ àti pé nǹkan tí wọ́n sọ pé Portable ń ṣèyàn gidi pé kò yẹ kó lọ fẹ́ kẹ́ Portable ẹ̀ wò àwọn èèyàn sọ ọ̀rọ̀ ẹ̀ mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ dáadáa kẹ́ wá wo kẹ́ gbọ́ advice tán fún Queen Dami ẹjọ́ àjọ wa lọ gbọ́. Ẹ bèrè lọ́wọ́ ẹ̀ olùwò ìwọ náà wọn mo ti pè é. Ẹ ń pè mí lánàá sọ̀rọ̀ yẹn. Bẹ́ẹ̀ jẹ́rí nígbà míì ọ̀rọ̀ ọ̀fẹ́ ó ṣòro dá sí. Ó ti yé yín. Ìdí tí mo dẹ̀ fi sọ fọ́lájà pé mi ìfẹ́ dá sí ọ̀rọ̀ ẹ mọ́ ni pé ó yẹ kí a lè fún Dami lọ́kọ by force olómọ ọkọ tó rí tó fi fẹ́. Ẹni tẹ́ bá rántí nígbà tí Dami kọ́kọ́ fẹ́ Portable ó lè má mọ̀ ń gbà yẹn táwọn ará Ọ̀yọ́ bẹ̀rẹ̀ ní sọ̀rọ̀ mo ní ẹ̀fọ́ ọmọ ọlọ́mọlẹ̀ ẹ jẹ́ kó fẹ́ ni tó bá wù mo ní bàbá ṣáà ti kú á ṣáà lọ́kọ mo gbé ọ̀rọ̀ yẹn that time tó ti yé yín. Ẹ kú ọ̀rọ̀ ọmọ aláàjì ẹ bá mi bá mọ́mí sọ̀rọ̀ ẹjọ́ ẹ bá mi. Mọ́mí ẹ wà ń bẹ̀ yẹn. Mọ́mí wà ń bẹ̀ wọ́n gbé wọn padà lọ bá. Nǹkan nínú ọmọ Aláàfin làwa màmá Ààrẹ Almaroof lórúkọ mi. Mo máa rí yín, mo máa rí sóòrùn. Ọlọ́run ni yóò bàjẹ́. Ó ní ìyá tó ń dà láàmú. Màámi ṣe fẹ́ gbọ́rọ̀ ṣe fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ ẹ má fi ọmọ yín lẹ̀ o. Ẹ má fi ilẹ̀ ẹjọ́ àdúrà yín ẹ tún jẹ́ ó lè kàn sí ẹjọ́. Ẹ má fi ọmọ yín lẹ̀. Iṣu ọmọ ni òun ló máa ń mọ̀wọ́ ẹ ní tọwọ́ ẹ ní ibi epo. Màmá ṣe fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀. Ẹ mọ̀ nǹkan tó dùn mí. Mọ́mí ẹ máa gbọ́. Mo sọ mo ní mọ̀ dá lóhùn mọ̀ gbé fóònù rẹ̀ ó tún ní ó gbé fóònù fún mi mo ní láyé. Mo kàn ọ̀rọ̀ yìí kan tiẹ̀ ń jọ mí lójú ni ó ní kó jọ kó kọ́ ṣàdúrà fún mi ní mọ̀ dá lóhùn sọ fún pé kó tó bọ̀ sọ̀rọ̀ kó lọ bá gbogbo ọmọ Ìbàdàn àtọ̀yọ́ kó lọ bẹ̀ wọ́n kó wá bẹ̀ wọ́n náà lórí social media ìmọ̀gbà tó tún lọ bá lẹ́yìn Ọlọ́run bá ní nǹkan bá sọ̀rọ̀ ní. Mọ́mí ẹ máa gbọ́. Iná bá tọ́ lọ́wọ́ ẹ̀jẹ̀ ìtọ́ lè kọ́nà ìyá mi ẹ̀yin ní kẹ́kọ̀ọ́ fàdúrà ẹ má fi sílẹ̀. Ẹ máa gbọ́ mọ́mí kẹrí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ni pé Òkìkí ó ń díbọ̀ ni ó fẹ́ràn ọmọ yẹn já ọjà ló ń ṣe àmọ́ kò lè máa ṣe bẹ́ẹ̀ yẹn kó pẹ́ nínú ilé ẹ̀ bó padà fẹ́ ó sì máa padà ṣe léṣe gbẹ̀yìn ni. Bọ̀ṣẹ́ wá fẹ́ gbọ́ mi mọ́mí ẹ máa gbọ́ ìtú ẹ̀ mo ṣe ní kẹ́ dúró tì í ọmọ yín ó ti Òkìkí ẹ̀ kò ń ṣe pé Òkìkí Èkó nìkan Òkìkí worldwide ni. worldwide ni bẹ́ẹ̀ ni. Òun wá ní kó mú style dání kọ́lọ̀ fi ṣe ọkọ̀ alálùbáríkà fún. Ẹ̀yin ni kẹ́ wá ẹ máa wá ṣẹ̀ṣẹ̀ so ọ̀já tẹ́ ẹ̀ so tẹ́lẹ̀ yẹn ẹ wá ṣẹ̀ṣẹ̀ wá fún ẹ ṣàdúrà fún ọmọ yín láràárọ̀ ẹ gbọ́wọ́ lé lórí ẹ̀yin abẹ́ yín ló ti jáde ẹ fún ní àdúrà pé ọkọ̀ tí ẹ̀ ó máa rìn wá bá ní. Ó fi yín ẹ jẹ́ ọwọ́ ilé ọmọ yín lórí ní àràárọ̀ tẹ́ bá sì wà lọ́dọ̀ ẹ̀ ẹ ṣe àdúrà fún pé kọ́kọ́ ẹ̀ rìn wá bá. Alhaji Almaroof
lẹ́yìn nọ́mbà mọ́mì àti màmá sísà ẹgbà tí dami bá ti ṣe ṣàkẹ́ màmá tí ò fọwọ́ bu ọmọ ẹ̀ lọ́wọ́ sọ ẹ lè lẹ́ni tí ó dá kéèyàn ló ní bàwí ẹ lè ní màá lọ pé tí wọ́n bá tún ti pa. àmọ́ ẹ pé mo rí èèyàn ní irú eléyìí ò ní ṣẹlẹ̀ sí. jẹ́ gbọ́ ẹ jọ ẹ bá mi jẹ́ kí màmá ní nọ́mbà yín lọ́wọ́. ẹ̀gbọ́n wọn dámì ni ò gbọ́ sẹ́ màmá ń bá sọ̀rọ̀ dámì ni ò gbọ́. òun náà ni ṣé kó máa bẹ̀rù tó máa sọ́kọ̀ àwọn apẹ̀ alájí mọ̀rú àwọn apá alájà àwọn adé pé màmá sísá náà á bẹ̀rù. ọgbà nọ́mbà yín o ẹ dákun. ẹ jọ Ọlọ́run bá mi gbà Ọlọ́run nípa yín lẹ́kùn. ẹ bá ń dàbọ̀ ọmọ mi ẹ dákun. ẹ máa dìde ẹ lápẹ̀rẹ̀ Ọlọ́run. ó ń gángan ẹ mọ̀ gbọ́ òun gángan sọ fún mi lánàá pọ́tébù ó ní tóun fẹ́ padà ní pé òun kàn máa sọ̀rọ̀ ní pé òun ti yẹ̀ wò pé ṣe ìranù bó tún ṣe wá tọ́dọ̀ ìranù ní òye mi ó ní tóun bá travel inú ilé lòun ti máa rí tóun ó ní kó. mọ́mí iṣẹ́ ní tẹ̀yìn tí ó ju ẹni tó gbádùn lójú tí yẹn. manipulator ní pọ́tẹ́bù. ẹ̀dùn sẹ́yìn tẹ̀yìn rí yẹn ó ju ẹni tó gbádùn. èmi náà mo sọ fún un. gbádùn ìtòsí ìtìlẹ́nu ọjọ́ mẹ́ta ìwà wọ́ọ̀sì gan tó ń lọ sétí òjò. wọ́n ràn ló kàn ṣe wọ́n ràn wọ́n. ẹ wo ìyá mi ọmọ yìí ò gẹ́ta rẹ̀ yìí tèmi fẹ́ sọ fún yín kí tó gbé aago lẹ̀. mo kú pàpà náà mo fẹ́ gbé ìyọ́gbà ẹ̀rí sẹ́ǹdì kínní owó ti kọ́ tì o. ẹ rí nǹkan tí mo máa sọ fún yín kí tó gbé aago lẹ̀ mọ́ mi ọ̀rọ̀ tí mo sọ yẹn mi yí padà o. ẹ káàárọ̀ gbogbo lé. bí ọwọ́ ní ọmọ yìí ẹ ṣe àdúrà fún abẹ́ yín ló ti jáde. ẹ jẹ́ kí dáàdì yẹn sọ̀rọ̀. ọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ẹ wo bí dámì ṣe fáìn tó ẹ bèrè mo sọ fọlájà mo ní this girl is a wife material mo ní she is wife material tí ọkùnrin ń gbé sílé èmi ò mọ rúùlù tó ní tó débẹ̀ yẹn o àwọn onísọpá àṣọ o àwọn òdẹbẹrù yàn gbogbo ọ̀tá gbogbo alọ́la àwa náà máa bọ́ta sí lọ́wọ́ ni. dáàdì sẹ́ndì nọ́mbà mọ́mì náà sí mi. bọ́ mọ́mì. sẹ́ndì nọ́mbà mọ́mì tí wọ́n àtàlájì ṣógbọ́ ó dà kéèyàn ló ní bàwí àwọn mọ́mì ló máa rí ẹ̀tọ́ ó bá ti gbé gbèsè tí ò da àwọn ẹtí wọ́n pè ní. ẹ̀yin ni màá máa pe ó ilé yan ẹ̀yin ni màá máa pe. mọ́mì ẹ̀yin mo fẹ́ bá sọ̀rọ̀ báyìí náà ẹ̀yin mo fẹ́ bá sọ̀rọ̀ kí tó fagolẹ̀ àdúrà yín ṣe àdúrà fọmọ yín kẹrí Ọlọ́run níjẹ́ kán fi obituary mọ pósítà kan fi ṣe ọmọ yín without that ni wọ́n dẹ̀ mọ̀ gbogbo èèyàn dẹ̀ ti mọ̀ yín tó ń bí èmi inú ni yí pé o bá ti fẹ́yàn kó o tó kúrò nínú ilé ọkùnrin rò dáadáa ibẹ̀ yìí níyá wa. bẹ́ẹ̀ni. a dẹ̀ mọ̀ yí pé àmọ́yé àwọn ìyá tá a ti ní dẹ́pẹ́ àwọn náà máa lọ wá tó padà wá bí mọ́bò mi wá tó padà wá ọba ọkọ yẹn kò ṣe má ṣẹlẹ̀. kìí ṣe irú ọkọ bá mi kìí ṣe irú eléyìí yóò padà wà bá. tó bá ti dóní gbàgbós àwọn ọmọ mi máa ń sọ wọn ń tọkùnrin kódà tó bú wọn lásán wọn á ní this is not a husband. báwọn ọmọ kan wà ó ní bóníkálukú ṣe train àwọn ọmọ yẹn bọ́ àwọn ọmọ yẹn máa túra wọn kọ́ ni mọ́mì àdúrà yín nìkan ó ní kẹ́ ṣe fún ọmọ yìí àdúrà nìkan ni mo bìlí pé ẹ lè ṣe o kẹ́dẹ̀ máa mójútó ẹ jẹ́ kó múra kó wẹ̀ kó jẹun mo dákẹ́ báyìí. ṣé o alájí god bless you. yóò gbà ó yá ọgbẹ́ni tí mike street. ẹ káàárọ̀ gbogbo lé o ẹ káàárọ̀ mà. mo ti ń gbọ́ gbogbo nǹkan táwọn èèyàn bá dá mi sọ látàrọ bọ́ ẹ jẹ́ ká bí dá mi question do you have the self will. kí ló ń bá. somebody is advising you pé fi portable lẹ̀ ṣé wọ́n gan ti determine láti fi lẹ̀. The spirit of self will pray for self will kò kí easy láti move on. ìyá èèyàn lè báyàn sọ bàbá èèyàn lè báyàn sọ ìyàn sì máa ṣe tinú ẹ̀ àwọn aláàbò kò máa báyàn sọ bọ̀ ìyàn á sì ṣe tinú ẹ̀ ọwọ́ tiẹ̀ gangan ló wà kò sí lọ́wọ́ gbogbo àwọn tó wà lókè everybody kọ́ sọ tiẹ̀ náà nítorí ìtara abiyamọ. ṣe gbọ́ nǹkan tí yóò gbà sọ ni mo sọ lẹ́ẹ̀kan yẹn o ṣe gbọ́ sí. ọwọ́ tiẹ̀ gan ló wà mama síta kọ́ ló ń bẹ jẹ nǹkan tó ń fèsì kì í ṣe aláàjì yẹ̀kínní ló ń bẹ fèsì ẹ̀ kì í ṣe aláàjì àjọkẹ́ kì í ṣe àdùkẹ́ ìwọ gangan ọwọ́ ẹ̀ báyìí ló wà self will the will to move on the spirit to move on get busy go and get busy tó bá busy ò ní máa ráyè ọkùnrin kan tí kọ́sítọ́mà ń fi fóònù lé ẹ káàkiri ibo ló ti máa ráyè. Where is your self worth? Where is your self worth? Kó follow yín tí tó bá sórí bí mo ṣe ìyá ọgbọ́n wọn mo máa ń follow ẹ̀
tí n bá fẹ́ rẹ́rìn màá kọ́ wà lábẹ́ bẹ̀ màá dẹ́ màá dá rẹ́rìn lórí màá ní woman ní ìṣá ó yí ẹ wàá lọ síbẹ̀ wàá wọ́ ẹnìkan tó máa ń ṣe ẹ̀yẹ ṣe gbogbo ẹ̀ yá ẹ máa sọ̀rọ̀ lọ. mo sọ ìwọ gangan alára gan ìwọ gan lọ busy pẹ̀lú life ẹ̀ lọ wá nǹkan ṣe lọ wá business tó máa jẹ́ kó busy tó yẹ pé táwọn customer gan bá fi phone call pa ẹ́ bóyá gan ló máa rányàn sórí nǹkan tó ń ṣe tó bá continue ọlọ́run máa yẹ kó ní chronic depression a chronic one. tó bá dẹ̀ ti lọ yí sí bipolar kò sẹ́ni tó máa save ẹ̀rù àti imaginary. o lè young o but you are powerful but you don't know. Oh, you can only young go but you are a very powerful woman. In fact, powerful ju èmi gan lọ because ti fún ààfin rí ó ti fi yẹn jù mí lọ ikú bàbá yèyè ẹyọ kan yẹn ó ti fi ju ìyá 60 years mi lọ but you don't know your worth. You don't know your worth. First class ọba ó ti fẹ́ rí ó ti bàjẹ́ rí ó bímọ fún ọmọ ibi tó ń gbé ọmọ gbogbo kan tó ń ṣe. sẹ́ẹ̀tì àwọn Naomi mà ní ẹ̀ sẹ́ẹ̀tì àwọn Naomi. sẹ́ẹ̀tì àwọn Naomi ìyàwó ọba ó wá ọba láti ṣe kí ní lórí social media. ó rí Queen Naomi ló ti ń bẹ̀rẹ̀ ní ṣòro pé kò ní máa ṣe èmi ní bọ́ọ̀lù first class. Dami ó kókó ó ṣerú fọ́tẹ́bù. Dami move on o lọ busy o èmi abẹ́ sòótọ́ lọ busy lọ wá nǹkan ṣe gbọ́n lọ busy gbogbo àwọn tá à ń sọ̀rọ̀ bí we just dey play ni ọwọ́ ẹ̀ gangan ló wà ọwọ́ ẹ̀ ló wà ìkọ́ tún lè dọ̀lá sí kó tún lọ social media ẹ̀yìn ẹ̀yẹ dáríjì mi Portable ọkọ mi ni you can still do it yes mo sọ lórí live mo ló sì máa padà lọ bá Portable mi ò mọ bó ṣe ń gẹ̀tì I don't know so lọ pray for spirit of self will kó lè move on kó dẹ̀ lọ busy lọ wá ṣẹ́ṣe lọ ṣiṣẹ́ bó ṣe kó pátá macaroni gan ó tún lọ kọ́ sọ́mọ ẹ̀ fóònù pa ẹ́. gbogbo rádaràda yẹn tó bá jẹ́ kó kírímù kó face cream ẹ̀ àwọn yóò máa bẹ̀ rà á. ilé tí mo fi ń para kírímù ó mọ kírímù yẹn ṣe. àwọn yóò máa patronize ẹ face your business leave Portable alone face your business. tó bá ṣe nǹkan tó dé àwọn ìyàwó ní gbogbo wọn yẹn máa jókòó ìwọ kan wà ń bẹ ìyàwó yes now ìwọ ló lẹ́sà rẹ̀ nǹkan tó wọ́n bá lè ṣe gbé rẹ̀ wá ṣe gbé. Portable lè wà ń bí o bú èmi bú mi màá bú ẹ. àbí kò fẹ́ da fún Portable ni. kò ní fẹ́ ya wèrè Dami èmi ò ní advice tí mo fẹ́ sọ náà ni ìyá ọgbà ti sọ face your business ó ti lọ kọ́ cream. Because nǹkan tí mi expect ni pé that first time everybody support ẹ nǹkan tí mo expect kò ṣe ni pé business ẹ kò promote business ẹ o ti lọ kọ́ cream promote business àwọn èèyàn pẹ̀lú òkùnkùn táwọn èèyàn ní sí ẹ ọmọ abẹ́ra business ẹ and you go far wàá ta cream ẹ lọ sí anywhere o Nigeria ni o abroad àwọn èèyàn máa patronize ẹ lọ. àlọ́ ní good skin ni èmi tún fẹ́ o make up o ṣe anything see how pretty you are fine. stop mi Facebook pé kí ni mo ń lò. Don't love yourself first. Jẹ́ kí fẹ́ láìka rẹ̀. Love yourself. Fún ìyá ẹ̀ nísìnyí. Ìyá ẹ̀ nísìnyí. O ti dà ìyá ẹ̀ sí ìlà ìlò. O jẹ́ kí ìyá ẹ̀ jẹ́ kí inú bọ́ ìwà yẹn sì gan inú tí wọ́n gan ò dùn. Make your mother happy. Be happy to yourself. Make your mother happy. Má dà ìyá ẹ̀ láàmú. Face your business. Tó bá need anything, báwọn àwọn àgbàlagbà lóye kó máa sọ̀rọ̀. Ogo láìka rẹ̀. Ẹ tẹ́ bá sọ̀rọ̀ báwọn sọ̀rọ̀ àwọn àgbàlagbà wọ́n ti less experience not àwọn kí ló ń pè. Face your business please. Face your business. And love yourself. Go and love yourself. So leave man alone. Yóò gbà tẹ́ bá rí bí Dami ṣe fine. Ẹyin náà ó là ń wò nísìnyí. Kò ló makeup kò ló kọ́ kò ló filter o. Ẹ wo bí wọ́n ṣe fine wá ń pè lórúkọ wèrè kan wá ń pè lórúkọ ó ń ba family ẹ jẹ́ reputation àwọn ọmọ ẹ ìyá ẹ gbogbo Dami ò kì í ṣe ọmọ oníranú. Dami ò ṣe oníranú o. Kò tún lápọn kò lápọn. Kò tún ní kò láìkì wàhálà. Kò lè rọ́sọ akọ̀sọ̀rọ̀ manners no manners that guy is so mannerless mi àwọn tó ń fẹ́ in fact mo yìn wọ́n.
Please face your business jọ nítorí Ọlọ́run má dé má gbàdúrà báyìí yẹn máa kiri báyìí Christian yẹn máa lọ church wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ èṣù yálò máa gbàdúrà your God. màá wá bẹ́ẹ̀ gbọ́n kinní yẹn kúrò lára ẹ̀ máa mú ẹ lọ sí èsì òdì. máa gbàdúrà ọwọ́ tó bá dilẹ̀ lèṣù yálò pray to your God. yóò gbà Ọlọ́run sọ̀rọ̀ ní kọ́nà àánú yàrá ẹ̀ Ọlọ́run máa gbọ́ nǹkan tó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ bá Ọlọ́run ẹ̀ sọ̀rọ̀ you have be positive love yourself má listen to anybody ọ máa bú ẹ àwọn yẹn máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ don't listen be focus face business ẹ bó ṣe wà ní sìn lọ jẹun kó wẹ̀ gbé ọjà jáde kó ṣe fídíò kó polówó ọjà people will join your life don't má kàn máa lọ sí live tí ò make sense bí nǹkan tí Alhaji sọ ń sìn yìí. Don't go to that àti Bọ́lá go to their life yẹn má lọ sí live wọn lọ máa sọ̀rọ̀ okó àti ìgbúdọ̀ rí ẹgbẹ́. iṣẹ́ òun kò má ṣe ó ń búlé oníṣẹ́ lọ́wọ́ kò ní kó má ṣe ó ń búlé lọ bísí ọjọ́ tó bá free lọ ṣe ó ń búlé jáde kó lọ pati bọ̀ níṣẹ́ lọ́wọ́ lọ ṣiṣẹ́ go and work lọ ṣiṣẹ́ kó get busy torí ẹ̀ lẹ ṣe máa ń para yín ẹ̀ láìka ara yín náà ẹ̀ máa tẹ̀lọ́kùnrin. Low self-esteem. You don't love yourself. Ẹni tó bá láìka rẹ̀ ò kì í parẹ́. Ẹni tó bá láìka rẹ̀ kò ní lọ parẹ́. Ayédùnà kí n fẹ́ para mi fún. This life is so beautiful. Ayédùn owó wà owó sí èèyàn máa gbáyé. Everything ní ayé yìí àsìkò ní gbogbo kan láyé yìí àsìkò everything is time there is time for everything in life àsìkò ní gbogbo kan láyé má sáré ju kára rẹ lọ má sáré ju ra ẹ lọ wait for your time. wá sí bíbá yìí o mọ nǹkan tó ń ṣẹlẹ̀ àwa ta nífẹ̀ẹ́ ni tó bá ṣe wèrè bá ṣe nífẹ̀ẹ́ tó ló máa fi parẹ́. sọ́ni pé mo sọ fún yín náà mo ní inú yín dá ìwọ wà á fèsì. àti Portable wo nǹkan tó máa fi yín ṣe. mo ti sọ yẹn. ọmọ pẹ́ẹ́nu mọ́mí ò dùn bó ṣe wà ó fẹ́ pa mọ́mí ẹ̀ ni ó fẹ́ pa ìyá yẹn ṣó fẹ́ pa mọ́mí ẹ̀ ni. ìyá yẹn látànà ẹ wo bó ń ṣe sáré wọ́n ti fò láti Ìbàdàn wá sí Ìbàdàn. wọ́n ní blood pressure náà àgbàlagbà ni wọn ò mọ̀ pé ẹ̀jẹ̀ wọn tó bá ń ru ṣó fẹ́ lùzì ìyá oníyà ni jẹ́ kó fọkàn balẹ̀ náà. wọ́n pè wọ́n kó ìyá lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn tí ìyàwó ti kú wọ́n ní sùnmọ́jú. And at the same time, wàá wá rí next week ni. O tún kó pọ́npọ́n bá màmá yẹn. O tún kó pọ́npọ́n bá màmá onímàmá. Kò yá kúnlẹ̀ o kò tọrọ àforíjì lọ́wọ́ wọn kò kúnlẹ̀ kò bẹ̀ wọ́n dáadáa kò kúnlẹ̀ kò bẹ̀ yá yẹn dáadáa kò dẹ̀ ní kàn ṣàdúrà fún yẹn. Abíamọ̀dé ni mọ́mí ẹ̀ ló màmá yẹn ń bẹ sọ̀rọ̀ pẹ̀lú gbogbo tí màmá sọ jáde yẹn. Ẹlòmíì ò ní rí from that angle wọ́n á bẹ̀rẹ̀ sí máa ṣètò sí oníyàá. ó jẹ́ fi mọ́mí ẹ̀ lọ́kọ̀ balẹ̀. ìwọ̀n oṣù mẹ́fà lẹ́yìn o lè fi mọ́mí tèmi ṣe yá o o lè fi yá mi ṣe yá. ẹni ọkùnrin ṣe anything tí kò bá ti rẹ́dì. ó tẹ́ kú tí ó ráyè tí. àwọn rọ́ọ̀bù alágolo yẹn fi sínú báàgì ẹ̀ tójú òbò bá ń yan ẹ̀fá rọ́ọ̀bù sí wọn bí ó bò yẹn lé ó máa súnkì padà ni kò sọ̀rọ̀ òkó lọ́rọ̀ tèmi. ẹ bá wo tó kó bá bú lọ́la o. ṣe léṣe èmi ló máa bú lọ́la o. wọ́n tẹ́ kú èmi ló máa bú lọ́la. Portable ẹ mọ̀ pé ẹ̀yin àti òkú náà. mo mọ̀ pé wà ń bí tó bá fún mi fún ẹ bíláńdì bá ṣe wà ń bí báyìí wà ní. Portable máa wọ́n ti ẹ̀ bá bí lè ẹ̀ tí bá rí ìrìn kókó ṣì. Dámi ọwọ́ ẹ̀ ló wà kò sí lọ́wọ́ àwa ta wà ń bí o ọwọ́ ẹ̀ ló wà o. ṣáná àwọn ọmọ tó bí sáyé o. ẹ bá mi táàgì Mandy wá ọmọ mi ó ti bú Mandy èmi dẹ̀ mo ní kí Mandy lọ bá Dámi kó lọ béèrè pé kí ló ṣẹlẹ̀ torí kò dé mi. ó máa búyàn bíbá rẹ̀ kò tọrọ kò ń gbò tọrọ ó tún bá ti lè gbò tọrọ ó máa búyàn ní. ó rò pé Mandy. mo lérò pé oríra ẹkùn Dámi ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ máa ń fẹ́ fi ilé ọkọ kalẹ̀ tó jẹ́ pé máa ń fẹ́ kókó ilé ọkọ ẹ̀ kí ń ní pílánì gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ fi ilé ọkọ lẹ̀ ó yẹ kó o ní pílánì pé bí mo ṣe fẹ́ kó ilé ọkọ yìí bóyá iṣẹ́ ni mo fẹ́ lọ kọ́ ni bóyá mo fẹ́ lọ bẹ̀rẹ̀ sí tajà ni bóyá mo fẹ́ fásitì bẹ̀tì mi ni o ò tí ì ní pílánì ó fẹ́ kúrò nílé ọkọ irú nǹkan tó ṣe Queen Dami yìí òun ló máa ṣẹlẹ̀ sí ìwọ tó bá ti ń jẹ́ obìnrin ṣé rí ọ̀pọ̀lọpọ̀ yín single girl tó jẹ́ pé ọmọ kékeré ni yín ọlọ́mọ ọ̀kan ọlọ́mọ méjì nǹkan tó ṣẹlẹ̀ yìí ń ṣẹlẹ̀ sí yín àwọn ọkọ yín tó ti fẹ́ yín tẹ́ ti kókó òun ilé wọn ẹ tún ṣe mistake ẹ tún padà lọ́bẹ̀ tó bá ti lo sweet mouth fún yín ọkùnrin
máa wá tàn yín á ní wọ́n lògo á ní tó bá ti wọlé ayé àwọn ilé ayé òun máa ń dùn á nígbà tó fòun lé á lóun ò rí nǹkan kan ṣe mọ́ á ní gbogbo nǹkan ti bàjẹ́ fóun ìwọ náà dẹ̀ gbọ́ nǹkan tó sọ ṣé kò yẹ kó o ti mọ̀ pé ọkùnrin tó ti ń sọ pé ìwọ lògo òun ó yẹ kó o ti mọ̀ pé ó ń lo ògo ẹni nítorí pé kí ni àyànmọ́ ni ògo látọ̀run ọkùnrin kankan ò lè máa sọ fún ẹ pé ògo tiẹ̀ ló ń ṣiṣẹ́ fóun wípé kó o tún padà wá sínú ilé òun gbogbo obìnrin tó bá ti kúrò nílé ọkọ gbogbo wa la mọ̀ pé tọkùnrin bá kú lẹ́ni ọkùnrin ló máa kọ̀ǹsólù ìyàwó ẹ tó obìnrin bá kú lẹ́ni obìnrin ló máa kọ̀ǹsólù ọkọ ẹ ó possible níbi tó ti ń kọ̀ǹsólù Queen Dami kó rẹ́ni tó nífẹ̀ẹ́ tó ṣe kí ni tó fara mọ́ tó ní bébì mo láìkí ẹ má lọ sọ́dọ̀ Zazu mọ́ ó dẹ̀ ṣe kí ni ó fokó sí ẹ lóbò ó dẹ̀ bá ẹ sùn tó bá wá di pé wà àtọkọ ẹ ti wá sẹ́tù ọkọ àwa máa ní kẹ́ ẹ máa gbé báìbù kẹ́ ẹ máa búra nígbà tí wọ́n mọ̀ pé o ò lè wọnú odò kí ló dé tó ń pariwo òtútù lẹ́yìn ìgbà tó ti kẹ́sẹ̀ wọnú odò tó ti lóò ṣe mọ́ Queen Dami irú nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ yìí má jẹ́ kó tún ṣẹlẹ̀ sí ẹ mọ́ nítorí pé kí ni kò ń ṣèwọ nìkan ló ń ṣẹlẹ̀ sí ó ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ọmọge bíi tiẹ̀ tó máa ti sọ pé àwọn ò ṣe mọ́ wọn ò ní ní choice wọn ò ní planning níbi tó ti ní self confidence lórí ara wọn o ò lè ṣiṣẹ́ kó o hustle kó o mọ̀ pé bó ṣe wà yìí o ti fi ilé ọkọ lẹ̀ ìyà ló kù tó fẹ́ jẹ gbogbo ẹnikẹ́ni tó bá ti fi ilé ọkọ lẹ̀ ó ti kù wọ́n nìkan kò sẹ́ni tó máa mú oúnjẹ wá fún ẹ kò sẹ́ni tó máa gbé pátá ẹ kò sẹ́ni tó máa bẹ́ẹ̀ fọbọ́ ìwọ nìkan ló máa ṣe gbogbo ẹ̀ nítorí pé kíni tó o bá ti ṣe kíni tó o ti kẹsẹ̀ bọnú omi o tún gbúdọ̀ kígbe òtútù mọ́ Queen Dami lásìkò yìí mo rí pé o ti rí pé Portable ó wá brain wash ẹni gbogbo wa la mọ̀ bẹ́ẹ̀ trick ọkùnrin òun ni Portable lò fún Queen Dami gbogbo èyí tẹ́ fẹ́ filẹ̀ ẹ má jẹ́ kọ́mọ yẹn parẹ́ sí wa lọ́rùn tọmọ yìí bá ti parẹ́ kò sí nǹkan tá a máa ṣe ju pé RIP lọ ọlọ́run á wá máa fìyà yẹn á máa fi jẹ wá ipe ṣe bẹ́ẹ̀ lẹ́nu láti pariwo fáwọn ọmọ aráyé kọ́ má lè jẹ́ kọ́mọ yìí kú torí ọmọ kékeré ni mo lérò pé rí pé ìyá ẹ̀gán wà ń bẹ̀ àwọn àbúrò ẹ̀ gbogbo wọn náà ń sunkún ẹ wo Portable nǹkan tó máa dálẹ̀ ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ bá ti bìlíìfù lórí ògùn tó yẹ pé gbogbo iṣẹ́ tó ń ṣe ó bìlí pé oògùn ló ń gbé ẹ débẹ̀ ó ti gbàgbé pé ọlọ́run ló dá ẹ ọlọ́run lọ́ba tó ń yan ni pẹ̀lú àyànmọ́ tó lọ yan wọ Portable òun ni pé ó máa gbélé ayé ó máa kọrin ayé máa mọ̀ ẹ́ ó máa ṣe content ṣùgbọ́n ìwọ òfin tiẹ̀ òfin ṣe nǹkan tó lọ yan mọ́ ẹ ó bìlí pé àwọn ifá àwọn nǹkan tó ń tọ̀ lọ àwọn ọṣẹ tó lọ ń wẹ̀ àwọn nǹkan tó ń bu ògógóró lé lórí ó gbà gbọ́jọ lọ́run tó dá ẹ lọ Portable irú yín máa ń ṣe kí ni ẹ máa ń perish ni kò sí bí ẹ bá ṣe lè gbéra tó bẹ́ẹ̀ ṣe jẹ́ èèyàn tó láwùjọ at the end of the day ohun tẹ́ ẹ gbọ́kànlé àsùkò ìwọ náà wá sùkò pẹ̀lú ẹ̀ kò sẹ́ni tó gbọ́kàn lọ́lọ́run tó jogún òforí Portable Ọmọlálọ́mí ó jẹ́ ṣe sùúrù ó fẹ́ bẹ obìnrin ó tún sáré gbé sórí afẹ́fẹ́ ó fẹ́ trendy ó ti wò pé ó lọ fi pátá wẹ̀ ó trendy ayé ò gbé ẹ ọ̀pọ̀lọpọ̀ ò gbé ẹ ó yẹ káwa yìí ti jáde ipe Portable kí ló dé tó bọ́ sórí omi tó bẹ̀rẹ̀ sí so fún yín tó ń fi pátá tó ń fa àmùrè orí ìtẹ́ orí àwọn sẹ̀lẹ̀ ta ló ṣe fún ẹ pé kó máa fi fáńtà wẹ̀ lójú omi Portable ó rọra máa ṣáájò sára ájò tó bá ti pọ̀ jù ó máa ń balẹ̀ ayé tọ́lọ̀ ń kọ́ ó máa ń ba destiny tọ́lọ̀ ń kọ́ mọ́yàn ó máa ń bàjẹ́ fún yàn ni wo Portable Ọmọlálọ́mí ọmọ yìí ti lọ ná Queen Dami ó gbúdọ̀ gbìyànjú láti lọ sọ́dọ̀ Portable mọ́ jọ nítorí Ọlọ́run má tún jẹ́ kó wá brain wash ẹ má jẹ́ kó brain wash ẹ ẹ̀yin ìyá tẹ́ bí Queen Dami ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò ẹ̀ ẹ fà á létí kó lọ wá iṣẹ́ ṣe gbogbo kírìmù tó lóun fẹ́ máa tà òun kọ́ ni solution o lọ wá iṣẹ́ gidi kọ́ kó o máa ṣiṣẹ́ ọwọ́ má jẹ́ kí wọ́n tàn ẹ́ jẹ àwọn ẹni tó fẹ́ dúró ẹ gan pọ̀ online náà tó sì fẹ́ dúró ẹ lásán pleasure ni àmọ̀pọ̀ máa ń dóbò ni ṣùgbọ́n tó o bá ṣe sùúrù kó o sá fún gbogbo àwọn okó burúkú àtàwọn content creator tó fẹ́ máa lò ẹ́ gbogbo wọn náà náà wá bá tiẹ̀ jẹ́ gbogbo wọn ló wá bá tiẹ̀ jẹ́ fún Portable o ṣáàrí pé gbogbo wọn ló bá tiẹ̀ jẹ́ fún Portable àwọn content creator yẹn ni àtàwọn ọ̀rẹ́ àwọn tó fún chance tó sọ pé o nídìí owó ẹgbọ́kùnrin fún mi ìyẹn kọ́ ló kú ẹ kú Queen Dami tó o bá fẹ́ kú tó o fẹ́ jẹ́ ká kọ́ RIP sórí kíní ẹ o láti ṣe kíní fasten your seat belt náà pé ọdún 2025 obìnrin tí o bá fasten seat belt ẹ ìyá ajẹ́ pọ́tọ́pọ́tọ́ ajẹ́ òbó ẹ̀ ajẹ́ inú òbó ẹ̀ wàláìtàláì olúwa wà pẹ̀lú gbogbo wa Portable mi ò blame ẹ gbogbo àwọn ọkùnrin ló máa ń ṣe nǹkan tó ṣe ọlápò jẹ́ celebrity lọ̀rọ̀ ẹ fi ń tàn káàkiri ẹ máa ń tan obìnrin dóni ẹ̀yin tèmi ẹ máa share fídíò yìí ilé Lẹ́kí nínú Kòròdú congratulations to you gbogbo ẹ̀yin ará Kòròdú wọ́n ti gbélé Lẹ́kí wá o wọ́n ní kẹ́ ẹ wá ra unit by unit 2 bed náà kọ́ 3 toilet ló wà bẹ́ẹ̀ standard room ní 2 bedroom tó wà òkè tó jẹ́ pé detached ní 2 bedroom flat detached ìwọ ṣàrà unit tiẹ̀ iná wà ń bẹ̀ omi wà ń bẹ̀ security wà ń bẹ̀ CCTV camera wà ń bẹ̀ ìwọ ṣáà máa rà á tẹ́ bá ti rà 39 million ní ẹ sọ pé látọ̀dọ̀ Naomi ìwọ ra unit yan boy ní Ìkòròdú ló wà wọ́n ti ń talé ayé ò ralẹ̀ kó kọ́lé mọ́ ayé ń ralé ní lọ́wọ́ yìí olówó máa ń ralé big boy máa ń ralé ní ẹ lọ ralé yìí Ìkòròdú ló wà nọ́mbà wọn nìyẹn pé ẹ pé nọ́mbà yìí ẹ lọ ra unit tiẹ̀ 39
9 million lásán ni gbogbo nǹkan tó fẹ́ ló wà ń bẹ̀ kámẹ́rà máa wà ń bẹ̀ electric wà ń bẹ̀ security wà ń bẹ̀ wọ́n máa ṣọ́ ẹ iná máa tàn cháncháncá báyìí ni ẹjọ́ tó bá parí bíbá ìtàn ilé tẹ̀ ń wò yìí tó bá parí ẹ̀ ìwọ tètè lọ rà torí tó o bá fẹ́ mí sí ẹ̀ òun ní sáré wá ìpolówó oṣù kan lásán ni tí n bá ti ṣe tí mo ti tà á tán báyìí o ti mí sí nìyẹn o.